Breaking good news from our father, Professor Akintoye, alongside our father, Chief Sunday Igboho. Congratulations, 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 congratulations. Ọmọ Yorùbá, a kú oríire. Ìròyìn ayọ̀, mo sọ fún yín, mo ní it's a matter of time tá bá farabalẹ̀ n ta fẹ́ máa tó wa lọ́wọ́. Ṣé mi sọ fún yín, ẹ jẹ́ bẹ̀rẹ̀ sí ní kíra wa kú oríire. Torí pé bàbá wa Professor Akintoye, bàbá wa Olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà, ó bàbá dámì, ẹkùn ọkọ̀ Fúlàní, àjànàkú kọjá mo rí nǹkan fìrí, tàbá rírin ká ní arírin, ẹmu, ẹkì, ẹran bí ó rẹ̀kọ́. Ọlọ́run mà ṣe àdúpẹ́ o. Ọlọ́run mà ṣe àdúpẹ́ tó jẹ́ kí wàhálà wa já sásán o. Ọlọ́run mà ṣe àdúpẹ́ tó fún wa láwọn olórí tó dáa, tó jẹ́ pé gbogbo ìgbà tó bá ń ronú báyìí, wọ́n máa ń ro tàwa ọmọ Yorùbá mọ́. Ọlọ́run mà ṣe o. Ọlọ́run mà ṣe o. Ọlọ́run mà ṣe o. Bàbá Akintoye ti drop ọ̀rọ̀ kan àti bàbá ti Sunday Igboho. Màá pè wọ́n wọlé àbí kí n gbé ohun wọn wọlé nísìn. Ọmọ Yorùbá, a kú oríire. Mo sọ fún yín, ìjàngbara ò kì í ṣe nǹkan téèyàn ṣe gbùrùgbùrù. Ẹni tí ó bá ní plan kò lè jìjàngbara, kò lè ja ìjàngbara. Ẹni tí ó bá ní sùúrù, tí ò ní ààyò ọkàn, kò lè ja ìjàngbara gidi. Ọlọ́run mà ṣe o. Ìyẹn ní pé ètò báyìí wà nílẹ̀, irú nǹkan báyìí ó wà nílẹ̀. Ẹ wá ní a máa support Yorùbá nation. Lọ́pẹ́lọpẹ́ rẹ Ọlọ́run, lọ́pẹ́lọpẹ́ rẹ Jésù, ayé ò bá ti yẹ̀yẹ́ wa lọ́pẹ́lọpẹ́ rẹ. Ẹjá máa kíra wa kú oríire. Bàbá wa Professor Akintoye, wọ́n ti sọ̀rọ̀ tó wúyàn lórí, wọ́n ti fún wa ní ìròyìn ayọ̀. Bẹ́ẹ̀ ni a dẹ̀ mọ̀ pé bó ṣe rí nìyẹn. Gbogbo ẹ̀yin tẹ́ wọ́n ń sọ wípé bàbá Akintoye ò ní blueprint, bàbá Akintoye ò ní kankan tó fẹ́ fà wá ọmọ Yorùbá. Mo fi Ọlọ́run Elédùmarè, ẹ máa súnmọ́ bí kẹ wá gbóhùn yìí. Mo gbọ́ voice note, orí mi dẹ̀ ń wú, orí mi dẹ̀ dìde wì. Torí pé kí ni? We have a leader that serves the most high God. We have a leader that always think about the Yoruba people. We have a leader that was chosen by God. We have a leader that is so concerned about the future of we the Yorubas. We have a leader that cares for our life and properties. Ọmọ Yorùbá, ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run ló ṣe eléyìí èèyàn kọ́. Ẹ mọ ọjọ́ orí bàbá wa Professor Akintoye ni. Bàbá mà ti 90. Bóyá next year ló máa mú 90 something. Ká tiẹ̀ fi èjì wọn lẹ̀. Ẹ wo bàbá ti dàgbà, bàbá tún sì ń ronú, wọ́n sì ń jíjà pé kí Yorùbá bọ́ lóko ẹrú. Ọlọ́run ṣé mo dúpẹ́ o tó jẹ́ kí n dalẹ̀ Olóyè Sunday Igboho. Ọlọ́run ṣé mo dúpẹ́ tó jẹ́ kí n dalẹ̀ bàbá Akintoye. Ọlọ́run ṣé mo dúpẹ́ tó jẹ́ kí n dalẹ̀ gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáláyé tó fọkàn tọ́ mi. Ọlọ́run ṣé mo dúpẹ́ o tó fún mi ní ààyò ọkàn. Ọlọ́run Olódùmarè ṣé mo dúpẹ́ tó là mí lójú láti lè tẹ̀lé olórí tó ń fi òótọ́ ṣe gbogbo ohun tó ń ṣe. Ọlọ́run ṣé mo dúpẹ́ o tó jẹ́ kí n tẹ̀lé olórí tó lóṣèlú lè fowó tàn bó ṣe fi tàn wọ́n bẹ̀ yẹn. Kábíyèsí Elédùmarè, ọba àjọkẹ́ ayé, ọba àṣàkẹ́ ọ̀run. Nǹkan tí bàbá Akintoye sọ, Ọlọ́run nìkan ló lè jẹ́ kéèyàn sọ irú ẹ̀. Ọlọ́run nìkan ló lè jẹ́ kéèyàn gbégbèsẹ̀. Ẹ̀rí máa jẹ́ mi nìṣó, ẹ máa gbọ́. Ẹ ṣáà máa kọ sí comment section pé ọmọ Yorùbá kú oríire.
ọmọ Yorùbá kú oríire, ọmọ Yorùbá kú oríire, bàbá Akintoye ẹ ṣé adúpẹ́, Chief Sunday Igboho ẹ ṣé adúpẹ́, gbogbo ẹ̀yin mídíà tẹ dúró lótìtọ́ àti lódodo ẹ ṣé adúpẹ́. Ká dẹ̀ tún wá máa dúpẹ́ especially lọ́wọ́ Ọlọ́run Olódùmarè, like ká dúpẹ́ specially lọ́wọ́ Ọlọ́run Olódùmarè, ká dúpẹ́ specially lọ́wọ́ Ọlọ́run Olódùmarè, ká tún wá dúpẹ́ lọ́wọ́ ọmọ Adéyẹmọ. Ẹ̀yin tí ẹ bá ń fi ọkàn bá rìn àjò yìí lọ, tẹ́ ń fi ẹ̀mí bá lọ, ẹ rí pé bàbá wa Professor Adebanji Akintoye, the emeritus intelligent merited professor, the oracle of our time, our representative. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní kọ sí comment section wípé the perfect leader for Yoruba nation is Professor Adebanji Akintoye and Chief Sunday Igboho. Those are the leaders that the whole world recognize. Tó jẹ́ pé wọn ò gbọ́dọ̀ yaṣó lásán newspaper máa gbé. Wọ́n ṣiṣẹ́ débẹ̀ ni. Mo mà kí Oloye Igboho kú oríire o. Mo mà kí bàbá Akintoye kú oríire o. Mo mà kí Rami kú oríire o. Mo mà kí gbogbo ẹ̀yọ́ ọmọ Yorùbá kú oríire o. Wípé tá bá gba ilẹ̀ wa tán finally, àwọn nǹkan tí wọ́n ló wà nílẹ̀ yìí ó yà mí lẹ́nu. Lóòótọ́ mo gbọ́ díẹ̀ bọ̀ mi gbọ́ kúlẹ̀kúlẹ̀ báyìí. Mo wá fẹ́ wò bóyá tí bá play kìíní yìí tán, bóyá wàá sọ pé àwọn bàbá wa ní plan àbí wọn ní plan fúnlẹ̀ Yorùbá. Lálàkọ́kọ́ ọmọ Yorùbá, ẹ jẹ́ ká kọ́kọ́ gbé ṣó ìrìn àjò náà. Gbogbo àwọn tí wọ́n ń sọ wípé bàbá Akintoye ò gbé nǹkan dání, ẹ súnmọ́ bí kí ẹ wá gbọ́. Ẹ̀yin tẹ́ ń sọ pé Chief Sunday Igboho ò gbé nǹkan dání, ẹ súnmọ́ bí kí ẹ wá gbọ́. Ó tiẹ̀ ní máa pònú kan tó ń pera ẹ̀ lọ́mọ Àwórí àbí nǹkan kan tó pera ẹ̀ ní Wálé Àlì, tó jẹ́ wípé ojoojúmọ́ ló fi attack Chief Sunday Igboho. Ìwọ ṣe gọ̀ báyìí náà, irọ́ ń parọ́ fún rọ́. Ó mọ̀ pé irọ́ lárábìnrin aláṣẹ́wó spam bag àwọn olóṣèlú yìí tó ń pera ẹ̀ ní àwọn Abíọ́lá. Ó mọ̀ pé irọ́ ló ń pa fún wa. You knew that within yourself, but torí pé ó fẹ́ lose your audience, ó fẹ́ lose your fans, ó ń ṣe damage control. Tó bá sọ̀rọ̀ mẹ́wàá wá dárúkọ Olóyè Sunday Igboho, iná wa ń jó ẹ lábẹ́ aṣọ, ò wá lè pariwo síta. Ọlọ́run ló ní kó rí bẹ́ẹ̀. Ìwọ ló fọwọ́ ara ẹ bà tìyàwó ẹ jẹ́. Kò sí àwọn ọmọ Yorùbá tó pariwo síta pé wọ́n pé kọ́nà àwọn ìyàwó ẹ kú. Ó mọ̀ pé nǹkan tó ń ṣe yìí, òun àtàkì àwọn èèyàn, òun borúkọ wọn jẹ́ on a daily basis without even one evidence, without any clear evidence. Tó bá sọ̀rọ̀ lọ sọ̀rọ̀ bọ̀, wà ní bàbá Akintoye ò gbé nǹkan dání, súnmọ́ bí kò wá gbọ́. Tó bá sọ̀rọ̀ lọ sọ̀rọ̀ bọ̀, wà ní Chief Sunday Igboho ò gbé nǹkan dání. Tó bá sọ̀rọ̀ lọ sọ̀rọ̀ bọ̀, wà náà wà mídíà pé àwa kàn ń ṣe pé à ń ṣiṣẹ́ fólóṣèlú without any evidence. Ẹni tí gbogbo ayé rí clearly pé ó ń ṣiṣẹ́ fólóṣèlú, tó ti mọ̀ pé wèrè tó ń ṣe kò rí gbé lọ́dọ̀ tiwa ló ṣe takú sí wọn lọ́rùn. Wá wo bí gbogbo yín ṣe ń ṣàgùn síra yín. Gbogbo voice note yín la ní lọ́wọ́, bẹ́ẹ̀ ṣe ń ṣàgùn síra yín. Tẹ́ ń fún àwọn babaláwo lówó kó máa bá yín para yín. Wọ́n mú jìlẹ̀ náà, wọ́n pa ìyàwó ẹ̀. Wọ́n mú Wálé Àlì, wọ́n pa ìbejì ẹ̀ bá a ṣe gbọ́. Can you imagine? Ẹ mọ̀ pé orí jàjògùn lọ, ẹlẹ́dàá ó jàjògùn lọ. Ẹ wo sáàkù gbogbo ẹ̀yin tí ẹ̀ ń falẹ̀ Yorùbá sẹ́yìn, tẹ́ mọ̀ọ́mọ̀ tẹ́ ń dá nǹkan tá à ń ṣe ìwú. Ẹ wo ohun tó ń ṣẹlẹ̀ sí gbogbo yín. Mo mọ̀ pé a máa yà yín lẹ́nu pé máa bí yóò máa kó wà láyé. Ọlọ́run ló ní kó rí bẹ́ẹ̀. Kò ṣe pé àwọn tẹ́ gbéṣẹ́ fún ò mọṣẹ́, wọ́n mọṣẹ́. Ṣùgbọ́n Yorùbá ní à ń fọ ọmọ rẹ̀ bọ̀ rẹ̀.
Ìpa tá a pa ọ̀gbẹ̀rì a gbọ́dọ̀ pọ̀ máa wo bẹ́ẹ̀. Yorùbá lèmi, ẹ̀yin nu Ọlọ́run nù, ibi tí mò ń lọ kọ́ nìyẹn. Ìwọ ọ̀gbẹ́ni Wálé á dáa kó tètè lọ jáwọ́ nínú nọ́nsẹ̀nsì tó ń ṣe. Ó mọ òtítọ́, òun tákù Black Lion tí ìyá onítìrì tí ó fi ṣe ẹni tó jẹ́ somebody that matters, PA ìyá onítìrì, òun bàjà, onírọ́ ló gbé dání, automatically òun sọ pé irọ́ nìyá yín gbé dání, ìwọ náà mọ̀ pé irọ́ ló gbé dání náà. Bọ̀ kí ni ká ti gbọ́ pé o bẹ̀bẹ̀ o padà sọ́dọ̀ olóyè Sunday Igboho àbí Professor Akintoye. Òun pé kí ni a ti gbọ́? Ó ń ṣera ẹ̀. That is just by the way. Now, bàbá wa Professor Akintoye àti Chief Sunday Igboho wọ́n ṣe ìpàdé, wọ́n lè ju àwọn ọ̀rọ̀ kan síta. Òun mo fẹ́ play fún yín yìí. Ẹ má gbàgbé o, mo sọ fún yín, mo ní I need the studio equipment ń bí báyìí. Ẹ má wò mí níran. Ibi tí mo wà mo sọ fún yín pé kò save mọ́. I need to pack out. Ẹ fún wa support. Àwọn tẹ́ ń torí wọn tí ẹ torí wọn tí ẹ fún wa ní support mọ́. Inú mi dùn pé gbogbo yín náà lẹ ti fojú yín rí wípé irinṣẹ́ olóṣèlú ni gbogbo wọn. As a matter of fact, mo wà nínú foundation Yorùbá Nation yìí. Wọ́n máa kọ́kọ́ ṣe meeting kan gbàm. Wọ́n fẹ́ jìjàgbara. I was there, live and direct. I can say I'm the first media in Yoruba land. Yeah, media tó máa kọ́kọ́ jáde tó máa wá iṣẹ́ fún Yorùbá Nation. Lẹ́yìn bàbá wa Ọláyọmí Kóìkì, mi rò pé tó ṣáájú mi bẹ̀rẹ̀ media lẹ̀ Yorùbá. Because gbogbo àwọn first reality tá a ṣe káàkiri èmi nìkan mú cover ẹ̀. A lot of things. Ṣé ibi tí mo ti jẹ gbogbo ìyá yẹn síwájú ni màá ní mo fẹ́ gbowó àbí mo fẹ́ gba kinní kan. Èmi tí mo torí Yorùbá Nation tí wọ́n lé mi kúrò nílùú, màá ní mo fẹ́ gbowó. Ṣé ọpọlọ yín ṣiṣẹ́ ṣá? Èmi tó gbé 76 million wá fún ní ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀, ìgbà tó di ẹlẹ́kẹrin wọ́n sọ dé èṣù fún mi. Mo fi sá kúrò ní beauty is easy. Tó bá jówó láwàá wá ni, àwọn tó jẹ ìyá yín tó fi $14,000 lọ mí, màá ti gbà. Wọ́n mọ̀ pé striker ni mí. Wọ́n mọ̀ pé ọ̀rọ̀ ìjàngbara ẹ̀ ó yé mi pérépéré. Wọ́n mọ̀ pé àwọn tí wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ mi pọ̀ débi pé mo ní àwọn èèyàn lẹ́yìn not èrò. Ẹ̀yin bẹ́ ṣe wà ní sí lérò léèyàn. Ẹ ti mọ̀ pé tí a bá ti dárúkọ máa dé ẹmọ báyìí, bó jẹ́ èèyàn 50 àbí 30 àwa wò yìí. Ẹ lọ wo life tí gbogbo yín live, fake life. Gbogbo ẹ̀yin tẹ́ wà pẹ̀lú ọmọ aláṣẹ́wó tó pe ẹ̀yàwó Abíọ́lá yẹn tó wá lo divide and rule. Anyway, ẹ̀yin lẹ ń ṣe ra yín o. Mo bẹ̀ Ọlọ́run pé tó bá hùn á fi yín mọ̀nà, tí ó bá dẹ̀ hùn á jẹ́ kẹ́ máa ṣìnà lọ. Wàá máa gbéra ẹ ṣépè, wàá máa gbé àwọn ọmọ ẹ ṣépè. Èpè ó mọ̀ pé èpè tá fẹ́nu ẹni iṣẹ́ fúnra ẹni á máa jani ju kó ṣàgùn séyàn lọ. Àwa ò fọmọ yò ẹ́. Torí àwa Yorùbá tá bá ń jà bí ká kúkọ́ lágbára Ọlọ́run ò ní rírú ẹ̀mọ́ wálé àlè. Ṣùgbọ́n go and get a brain. Àwọn tó ń darí sọ yìí wọn ò mọ̀ bóyá wà láyé. Àwọn tó wò pé lè máa fi trendy, they don't even know if you exist. Ìwọ àtàwọn ẹ̀mẹ̀wá yín ẹ̀kọ́ ń bá tara yín jẹ́ on a daily basis. Instead of kí gbogbo yín come out real, kẹjẹ́ kọ́ mọ̀ pé nǹkan tẹ́ rò kọ́ lẹ bá o kẹ̀kẹ́, gẹ́gẹ́ bí àwọn kan ṣe sẹ́yìn. Now mo fẹ́ play audio yìí. Ẹ má gbàgbé nǹkan tí mo sọ fún yín. I need the studio equipment. Mo fẹ́ get a professional microphone, desktop, router ńlá, mixer, table, gbogbo ẹ̀ṣẹ̀ lọ bí i 6 million plus. Ẹ̀yin fans mi lè ṣe. Mo mọ̀ pé ẹ̀yin ìyá àti bàbá mi ẹ lè ṣe. Now ẹ ká bọ́ sí orí nǹkan méjì mo fẹ́ play fún yín. Mo kọ́kọ́ fẹ́ play ti bàbá Akintoye náà kí gbogbo wa jọ fetí wa gbọ́. Ọmọ Yorùbá, èèyàn ni bàbá Akintoye. Mo fi Ọlọ́run búra fún yín, is a leader. Tó bá sọ pé olórí léèyàn, is a leader.
Olórí tó fi ń tọrọ olórí òun ni bàbá wa Professor Banji Akintoye. Ọ̀pọ̀ ọ̀rọ̀ ò kágbọ̀n, afẹ́fẹ́ ní gbé lọ. Ó yá kẹ́ ká bẹ̀rẹ̀ sí ní gbọ́, kí a bẹ̀rẹ̀ sí ní gbọ́ báyìí kó má dàbí pé mass b tiẹ̀ ti pọ̀ jù kíníkan kìnìkan. Bá mi sùn nítorí ariwo ọmọ wọn kì í. Now ẹ̀yin èèyàn wa, ká bẹ̀rẹ̀ sí ní play ẹ̀ báyìí. Now pé ẹ jẹ́ ká listen sọ́rọ̀ tí bàbá wa Professor Banji Akintoye sọ. By Professor Adebanji Alákọ̀ọ́kọ́ rèé o, ṣe Akintoye. sùúrù. We shall Tá bá ti gbọ́ èdè tó a máa bọ́ sójú àgbà ní gangan. modernize our cities. Most of our cities have the fame of being the oldest cities in tropical Africa Can you in hear modern that? times. If we Yoruba had not been part of Nigeria, and if we had been able to continue to develop as we were doing in the 1950s, we would have raised the quality of our cities very high in the decades since then. And at least some of our cities would rank by now among the most attractive and most sophisticated cities in the world. We have lost valuable time, for in our new country of Orire Yoruba, we will gain the time we have lost. Every one of our cities will experience marked improvement. We shall focus the most special attention on 4 of our cities. First, our ancestral and most ancient city of Ile-Ife. Second, our now destroyed great ancient city of Oyo-Ile. Third, our modern mega city of Lagos. Fourth, our modern political capital of Ibadan. The name of our Ife is very loud in our culture and even louder among scholars of art, culture, and African history. And Black African diaspora in the world. No other tropical African cities comes close to Ife in a worldwide fame. Unhappily, Ife bears today the shocking appearance imposed on it by its recent past, its destruction twice in the 19th century, and its total neglect since the beginning of the 20th century. Consequently, when one visits Ife today, one cannot but be alarmed and shocked. Yet Ife can be a great asset to us Yoruba people as a central place of tourism and even pilgrimage in Black Africa. That is what we shall in our new country strive to achieve. With our national fund and with international financial support, we shall transform Ile-Ife into a super city with modern street and facilities, great hotels, restaurants, amusement parks, places of traditional festivals, residential estate, etc. And with a large spread of cultural tourism spots, shrines, statues, historical compounds, historical places, and the palace, our goal shall be an Ife city that attract an endless stream of visitors and tourists regularly and pilgrimage to some major historical events annually. A great city with tourism and pilgrimage shall seriously boost the economy of our country. The city of Oyo-Ile, capital city of the old Oyo Empire, was in the 18th century the largest, the most heavily populated, the politically most powerful and most influential, the commercially richest and the most widely influential, and altogether the most prestigious city in all of Black Africa. When multiple internal and external troubles forced the people of this great city to abandon their city in 1835 up to 1836, we Yoruba suffer the most shattering loss in our whole history. Today,
Oloye is covered by bush and wide grass and roamed by lions and other wild beasts. Hmm. But with the birth of our Orire Yoruba, the time will be right for us, Yeah, Yoruba, to yeah. embark on restorating this great city. Already, many ideas are circulating among us about the rebuilding. The end result will be a shimmering new city, the home of national and international sport events, sport facilities, stadiums, theaters, tennis court, etc., beauty contest, music, competition, large residential estate, glittering modern facilities such as hotels, restaurants, saunas, Ṣé ń and gbọ́? finally, a great national university. We shall make this the city, the place to which the world will come to engage in sport, to hold great conferences, to holiday, to hold beauty contests, and to see great sights, including the revived ancient palace, revived famous marketplace, some revived library Yes. compound, some refurbished ancient shrines. Lagos All is these our things were greatest destroyed by modern city, Nigeria. according to some of our Hmm. youth. Our megalopolis, beautiful new additions to Lagos are spreading out in places like Lekki, Victoria Garden City, Banana Island, etc. But the central piece of Lagos Island needs to be seriously restructured Hmm. and modernized, and so do expansive part of the mainland. Our Orire Yes. Yoruba will embark immediately and massively on this task, with the objective of raising Lagos to the status of one of the most beautiful cities in the world. Yeah. Though Ibadan became the capital city of the Western region in 1951 and has remained the political capital of Yoruba nation since then, no attempt has been made to uplift the structure and appearance of Ibadan. In our new Yes. country, we will change this situation Hmm. rapidly, and the objective will be to restructure and elevate the face of all part of Ibadan, and to make the city a national capital that all Yoruba people will be proud of. But we must repeat that all our cities will receive serious modernization. Our cities are great legacy from our ancestors. We must make each one a legacy that we are proud of. Finally, we will build beautiful residential estate in every part of our country. Houses in this state will be functionally and attractive and will be reasonably priced and affordable to most of our people. Our father, Awolowo, built our first housing estate, the first housing estate in Nigeria in the Yes. 1950s. In Like our new Yorubas, country, àwa la we kọ́kọ́ kọ́. shall return seriously to that effort. Hetto, our general practice is that each individual buys a plot of land in a new estate or in an old neighborhood and build on it as it wishes, with the result that our street and neighborhood mostly look disorderly and unattractive. In many cases, the individual is unable to complete the building for years, thereby adding to the ugliness of the neighborhood. In the developed countries of the world, it is a real estate developer that build residential houses for sale. Yes. The real estate developer buys the land, lays it out for attractive residential estate, And designs the kind of homes to be listing built in it the out. estate, determines the price of each Renting it out design and and selling offers it the out. plot for sale. With the buyer selecting the house design that he likes, the developer then builds the house for the buyer. The developer also constructs the roads in the estate, lays out the water pipes and electric lines ready to connect to each houses as it's built. This system always results in well-ordered and attractive housing estate, streets, Yes. and neighborhoods. The developer Yes. creates an office in the estate from where he Ṣé bẹ́ẹ̀ ń serves the gbọ́? needs of the house owners Kẹ wá sọ pé à and ní visitors. plan dey In play. our new country, we will Táyì go tí for gbọ́ this kankan kind o. of housing development and therefore make our people owners of very comfortable decent. We will go for this kind of housing development and therefore make our people home owners of very comfortable homes and decent streets and neighborhoods in a lovely estate. Hmm. The individual Very will good. not need to accumulate money for building a house or Bẹ́ẹ̀ need ni, a satisfactory proof income ìjọba ló and máa a ń kọ́lé short àtàwọn sum tó máa deposit to ṣe. the developer. Máa ṣe. After that,
After the complete houses is handed to him, he pays what he owes the developer in his monthly installment over many years, commonly 30 years in America. The law will cover all of these details since the developer pays national tax and then local tax on his estate to the local government, and the house owners pay the tenancy tax on their houses to the local government. This system puts good money into the treasury of the national government for its local services to its people. It is a win-win arrangement, and we Yoruba deserves these. The good news, path to prosperity in our Orire Yoruba by Professor Adebanji Akintoye. Koiki Media, bringing the world closer to your doorstep. God bless you. Koiki Media, whitest lion of our time. God bless you, sir. Mo sọ fún yín pé bàbá Ọláyọmí Koiki wọ́n ń ṣe gudugudu méje yàyà mẹ́fà. Kò lè yí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣùgbọ́n yí àwọn àtàwọn àánú system. Now, ọmọ Yorùbá, mo kàn ní kí sáré play ọ̀rọ̀ tó bá Akintoye sọ ni. Mo sì máa play àwọn videos kan fún yín. Mo bẹ̀ gbogbo wa nítorí Ọlọ́run gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé kò sẹ́nì kankan tó ń fún wa sálárì, kò dẹ̀ sẹ́nì kankan tó ń fún wa lówó tá a fi ṣe nǹkan tá à ń ṣe. We are doing it because of the love that we have for our father's land. Mo yẹ ní chade yìí nísìn, there are a lot of ways tí a lè máa fi make owó, but ó dáa ká fi jà fún ìjà, ká fi jà jìjàgbara fún ilẹ̀ Yorùbá. Ẹ̀yin náà ẹ wò ó, mo sọ fún yín pé àwọn èèyàn kan wọ́n fi wá ṣe yẹ̀yẹ́. Pàápàá jùlọ èmi Mass B tí mo tó yẹ pé mi ì tiẹ̀ fẹ́ gbọ́ pé èèyàn fẹ́ fún yàn lówó sétí. Mi ì fẹ́ gbọ́. Òun ló yẹ jẹ́ pé látìgbà tí wọ́n ti ní kó wá fi apart from 76 million tí àwọn kan fi lọ̀ mí, ìyẹn ti pẹ́ gan. Nígbà tá a bẹ̀rẹ̀ movement kankan nìyẹn. Now, àwọn wèrè yìí ṣèbí wọ́n rán yàn wá bá wa. Tọ́wọ́ bí a máa torí $40,000 fi sọmọlúàbí wa nù kò possible. Tí wọ́n máa jẹ́ kó máa fi wá rẹ́rìn-ín. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló yẹ kó wà ní studio yìí tí ó sì tó jẹ́ pé òun ló fà á tó yẹ jẹ́ pé Mass B TV kò lè ṣe show mọ̀ ní ti tẹ́lẹ̀. Mo fi Ọlọ́run búra fún yín, information tó wà nílẹ̀ níbí báyìí. Tí má bẹ̀rẹ̀ sí ní dálẹ̀ ọ̀sẹ̀ kan mi tí ì sọ tán. But fídíò tá à ń ṣe yìí, à ń ṣe kúkúkú. Ẹ support Mass B. I need the professional mic. I need the mixer. I need the generator. I need the gbogbo nǹkan tó ń lò ní studio. Ká tiẹ̀ ṣe rà níwọ̀nba ni mo sọ tó ń lọ bí 6 million plus. Ọmọ Yorùbá ẹ lè ṣe, ẹ lè ṣe. Àwọn kan nítorí mò ń sọ sí the end video ló fà á táwọn èèyàn ṣe mọ̀ pé mo need the help. Torí ẹ̀ mo ṣe sọ nísìnyí, ẹ̀yin tọ́lọ́run bá bùkún fún ibi tá a wà gan, mo fẹ́ kúrò nítorí kò wá save due to some personal reasons tí mo rí tí mo need to move out. Ẹ má jẹ́ kó jẹ́ gbà tó bá wá ṣe ìjàmbá fún Mass B mọ́lẹ̀ àbí nǹkan kan kẹ́yìn èèyàn wa kẹ́ tó support mi. Mo sọ fún yín pé orí GT bank account mi ní kẹ́ bá fẹ́ lè support mi. Mo bẹ̀ yín nínú ìṣàkọ́ 021 41 68704 021 41 68704 021 41 68704 GT Bank Williams Olúwatósìn lẹ máa rí lórí ẹ̀zánú. Kẹ máa wò mí ràn, ẹ support mi. Torí wípé ọ̀pọ̀lọpọ̀ kọ́ ló yẹ ká máa gbé jáde káàkiri lè ṣe é. Torí pé iṣẹ́ tó yẹ ká fi iṣẹ́ tó yẹ kí equipment iṣẹ́ tó yẹ kí irinṣẹ́ bíi 10 ṣe, fóònù ẹyọ kan ṣe. Tó bá jẹ́ kí fóònù ẹyọ kan bí 2 ṣe, tó bá jẹ́ kí a lo 20 minutes fi gbé jáde fún yín, a máa lo bí i 7 hours 8 hours. Fídíò tẹ́ rí tí mo jù lẹ̀ àtàná ni mo ti rìkọ́ọ̀dù ẹ̀ lẹ̀. Kẹ́ bá lè mọ̀ pé serious. Ẹ má wò mí ní ìrìn ojú agbó àkọ́ni gbé ọ̀dàlẹ̀. Ẹ gbìyànjú fún mi. Mi ì tí jáde rí pé kẹ́ ẹ ṣí studio fún mi àbí anything. A lot of people ni ẹ ti fún ní support. Ẹ fẹ́ mi náà support. Ẹ̀yin tẹ́ bá dẹ̀ fẹ́ send receipt sí mi tàbí fún ìpolówó ọjà tàbí any information ọkọ̀ tẹ́ fẹ́ fún mi, ẹ pè mí sórí +229 57 74 79 70
+229 5774 7970. WhatsApp only ni o. Now ẹ jẹ́ kí n tún play eléyìí fún yín, ṣùgbọ́n kí n tó play ẹ̀ ká sáré dé ẹ̀ka ìpolówó ọjà. Ẹkùn tí ń pọ̀ ní àjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú. Ìyẹn kidney stone yóò mẹ́tì ẹ̀ bẹ́ẹ̀ sì yàgànù nínú àgọ́ ara yín. Òun kan náà ló ṣiṣẹ́ fún liver. Ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀. A sì tún máa ṣiṣẹ́ fún àtì. Ìyẹn ìṣòro àìlè ní sókè sódò dáadáa. Láàlá bítàtì ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga. Ìyẹn high blood pressure. Bákan náà gbogbo ẹ̀mí tẹ́ ẹ bá ní ìṣòro ìṣètọ̀ tí a mọ̀ sí prostate cancer. Gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ ní pátápátá. Òun ni láàlá agbábítàtì yóò gbà wọ̀ dáadáa. Ìṣòro ara ló ń kọ́ láàlá bítàtì. Òun ni kẹ́ ẹ pínlura láti wáyé gbòógì láàlá bítàtì rà. Àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí ẹ méjèèjì wọn lórí àwọn WhatsApp numbers yìí +447 àbí àwọn Nàìjíríà numbers yìí 08033191355 tàbí 08026265000. Kò bá ráyè rí inú ẹ̀jẹ̀ tí kẹjẹgbọ̀n lọ́wọ́ láàlá bítàtì gbèrúra kò rí yàtọ̀ bẹ̀. Now kẹ̀yin èèyàn wa láàlá bítàtì ó jẹ́ iléeṣẹ́ tó ń ṣe gbòógì, wọ́n dẹ̀ supply all over the world. Ó pẹ́ ìjọ́ mẹ́ta tẹ́ bá order kàn yín lára, bóyá nǹkan ọmọkùnrin yín kéré tàbí kò le dáadáa tàbí ó kéré ẹ wá fẹ́ kó wà ní size kò ti lè size tẹ́ fẹ́ tí wọ́n lè ṣe fún yín tí ò dẹ̀ ní any side effect. Bóyá ẹ̀ ń gun orí madam tẹ́ ń lò ìṣẹ́jú mẹ́wàá tẹ́ da tọwọ́ yín lẹ̀ nǹkan burúkú ni àwọn ìyá wa ò fẹ́. Ẹ fẹ́ pẹ́ lórí ẹ̀, ẹ fẹ́ àdúndùn, ẹ fẹ́ anything ẹ pè láàlá bítàtì. We are open for business. Olùsàdé ní pẹ̀lú àbáwọ̀ tọ̀lẹ̀tọ̀lẹ̀ lọ́jọ́ tí iná bá fojú komi ní dábí ariwo ọ̀sẹ̀sẹ̀rẹ̀ ò gbọdọ̀ tẹ̀lẹ̀ bí ògògò. Ó má rí bí ògògò sísẹ́lẹ̀sẹ̀rẹ̀ ó sẹ̀ ẹ̀yọ̀ ìkọlà lórí ẹ̀yọ̀. Olóyè Máyégún Aníkúlápó wọ̀ ló dìgẹ̀dìgẹ̀ bí ẹ̀kọ́. Akọrabata òkúta bàbá aláwo tó dífá bí ẹni wọ̀jú. Gbogbo ayé bá gbóná lálálá bí iná ìjẹun láwọn ìyàmí bá mi ayé ọmọ ènìyàn jìgìjìgì. Tètè máa bọ̀ wá sọ́dọ̀ ọmọ oníṣẹ́ olúfẹ̀. Olóyè Máyégún Aníkúlápó oṣù òróró sùmàlú lórí ọkiri ogún ogun àkókò rere ní tiẹ̀ ní ìdí àrọ́mọ bí ọmọ aláyé fìdí ọ́ ogun gbèsè láyé fi kẹ́ ìwọ ní tàbí àmì ìkórìíra ní bẹ lára rẹ̀ àìsàn ọjọ́ pípẹ́ ogun ìdílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tètè gbéra lẹ́kọ̀ọ́ dìde kò sí Olóyè Máyégún Aníkúlápó gbogbo ara kìkì o abániyẹ̀ràwọ̀ ẹni wò apolórí bẹ̀rẹ̀ fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí àyẹ̀wò nípa ogun tó ń da ayé rẹ̀ sórí nọ́mbà yìí 08023940939 ìjì kìí jà kó gbé odó lọ ìjì kìí jà kó gbé ọlọ́lọ́ àti ìkórè olóko ní ògùn ìwọ náà rẹ̀ yóò ká ẹnu pọ̀ lọ́gbọ́n. Now bàbá wa bàbá Máyégún ẹ pè wọ́n bóyá o fẹ́ dira, o fẹ́ di ọmọkùnrin, o fẹ́ ògùn tajà, o fẹ́ awọ́rò àfàrò, o fẹ́ iṣẹ́ àánú, bóyá kàmí kórìíra ni àwọn ayé fi sí ẹ lára, ẹ pè bàbá Máyégún. Anything spiritual, o fẹ́ dira ni anything ẹ pè wọ́n. They supply all over the world. Àti láwọn tó ti dúpẹ́ lọ́wọ́ wa nínú àwọn iṣẹ́ tí wọ́n ṣe láti fi ń polówó wọn. Now back to nǹkan tá à ń sọ bọ̀. Bàbá Akíntóyè ní mo máa ń sọ fẹ́yìn èèyàn bàbá Akíntóyè tẹ́ ń wò yẹn. Àdúrà tá a máa bẹ Ọlọ́run ni pé k'Ọlọ́run bá wa fún wọn lẹ́mìí tó gùn dáadáa. Torí bàbá yẹn wọn fi kan bọ̀ kan. That man is just too honest and he's serving his people. Tí bàbá bá gba retirement fee wọn, Yorùbá nation ni wọ́n fi ń ṣe. Kẹ́ ẹ̀ mọye ilé tí Chief Sunday Igboho gan ti tà lórí ọ̀rọ̀ Yorùbá nation because government ti gbẹ́sẹ̀ lé gbogbo àkáǹtì wọn. Òun ló ṣe ń yà mí lẹ́nu fún àwọn òpònú tó ní Chief Sunday Igboho wọ́n ṣiṣẹ́ fólóṣèlú wọn ò dẹ̀ ṣí àkáǹtì wọn. Wọ́n ṣiṣẹ́ fólóṣèlú wọn ò dẹ̀ jẹ́ kó gbélé wọn. Wọ́n ṣiṣẹ́ fólóṣèlú wọn ò lè rẹ́bi wọ́n gbà tó wù wọ́n. Ọmọ Yorùbá ẹja bẹ̀rù Ọlọ́run. Bàbá Akíntóyè tó wà ní Kòtónú ṣé o kó wù wọ́n bẹ́ẹ̀ ni? Kò wù wọ́n bẹ́ẹ̀.
ṣé tí tó bá ń ṣiṣẹ́ fólóṣèlú ṣe rò pé bàbá Akintoye ò ti ní padà sílé tipẹ́tipẹ́? Ẹ mọ expenses tó ń face níbí báyìí tí èmi tí mò ń sọ̀rọ̀ yìí gan face. At least every month mi ì ná rárá, mi ì ná nothing less than 1.78 million, 1.5.8 million owó ilé every month, owó omi, owó everything làwọn bàbá yẹn lọ ń fún, kò sí anybody tó fún wọn kọ́bọ̀. Torí ẹ̀ lèmi sọ pé ẹ̀yin tẹ́ bá fẹ́ fún àwọn bàbá yẹn ní nǹkan, ẹ lè pè mí, màá pè wọ́n, ẹ rí wọn live and ẹ gbóhùn wọn live and direct. Kò yẹ kí bí a kẹ́ máa mú owó yín kẹ́ máa dà sódò, kò ní make sense. Bàbá yẹn ní tá bá gba Yorùbá nation, we have the best education in the world. We have the best education system in the world. We have the best medical facility in the world. We have the best road in the world. We have the best economy in the world. We have all what it takes for all these things to happen. Ẹ bá mi share, ẹ like, ẹ comment, ẹ subscribe, kẹ́ notification bell yín, ẹ fún wa super stick, ẹ fún wa super chat, kẹ́ bá join membership. God bless you all.